àbá kan sọ mẹ́sẹ̀jì kan jẹ́ ìyẹnjú ẹ̀kẹ́ lọ́jọ́kù. Masha Allah. wọ́n ní gbogbo ẹ̀yin èèyàn ẹ̀gbọ́n tí mo fẹ́ wí oníṣẹ́ Ibrahim àti Tìjàní tó kárí ilé tó kárí oko ni ó ní ẹjẹ́ ń fún yín lálàyé nítorí orí bẹ́ẹ̀ ni pé Sheikh Adam àfa gbogbo ayé ni àfa àgbà ni olóríire àgbà ni ó ní bí o bá dárúkọ rẹ̀ ni tí o bá ròyìn ẹ̀ fún wa ni ó lè má débi tó dé ẹ gbọ́dọ̀ mọ́ ó ní naam ó ní ẹjẹ́ ń wí fún yín ìyá yìí kò ní bàjẹ́ ó ní ẹjẹ́ ń ṣàlàyé fún yín ó ní ṣé wà Abu Gamawi tí wọ́n bá jẹ́ Salafi sọ̀nba mi dé ó di mélòó àkọ́kọ́ ṣé Usugululu tí wọ́n jẹ́ Salafi kò di mélòó ṣé Dawudu tí wọ́n jẹ́ Salafi kò di mélòó nígbà tí ó wàá parí ẹ̀ ó lóhun tẹnu òun mú yìí náà kó náà wàá jẹ́ Salafi ó lẹ́yìn Sufi mélòó lẹ̀ bá jẹ́ àbá yìí wọ́n sì wá pé ọ ní Lisanu Tijani wọ́n sì wá láàbá àgbàníọ́ àti ń jó tí mo Barahama sí Barahama tó yé bàbá àti Barahama ò yé tí Barahama bá wá yí ọ ni ó mọ̀ sọ pé ṣé wàá dámọ̀ já fún olódodo ni tó bá rí òdodo kìí fi pamọ́ lójú ó sọ pé bàbá tẹ̀ ń wò yẹn inna kutubun kabirun ó ní tó bá ń rí àgbàlagbì tó ju àgbàlagbà lọ Barahamu ni òdodo ni wọ́n sọ kìí ṣe pé nítorí ẹ̀ ní gbogbo ayé fi gbà fún un nítorí bá rí bẹ́ẹ̀ àti ṣé Abu Gamawi àti ṣé Usugululu àti ṣé Dawudu àti wọ́n gan tẹnu rẹ mú tí gbogbo yín bá wá di Salafi kẹtùkùn Salafi ṣé Ibrahim ó kárí ayé yóò tún. aláyà rìjálà lìgẹ́bì àṣìkà tẹ̀yìyàtìn. Masha Allah. alaykum ma taslimi fi kulli sa'atin. Bàbá wa gba Adénẹ́kàn ọlọ́mbà ní gbogbo àlá ayọ̀ aláríwáwò ọmọ wa bá dèrò. Bàbá wa gba Khalifatul Khulafa ìlànà kìfì àlìwà tá a sílẹ̀ ajáté. Ọlọ́run túbọ̀ gba nígun bàbá. àlá ayọ̀ nọkọbawo nujabawo walibodal. Masha Allah. wa autadu wale akaya rogezo binasirati. Masha Allah. ilahi warabi rabbu kulli kalaiki. Masha Allah. wa kulli nasira lílé àwa ìjẹ kọ́ọ́díyà. àwa ìjù náà túkìdọ́ bìjà yìí Muhammadin. sallallahu alayhi wa sallam. àwa ìjù náà túkìdọ́ bìjà yìí Muhammadin. akí Ọlọ́run púpọ̀. Allahu akbar. bá ní akí Ọlọ́run púpọ̀ gbogbo wa ẹ bá ní Allahu akbar lẹ́ẹ̀kan náà. Allahu akbar. kí ló wí sí ń jí ti. Allahu akbaru. Masha Allah. La kabira siwa. béèyàn bá wà ní ààyè gbọ́ dáadáa farabalẹ̀. láàyè tí wọ́n ti mọ Ọlọ́run àyè bá ti mọ Ọlọ́run. tí èsè ibi tí wọ́n ti ń kéwù nìkan láì ní Ọlọ́run wọ́n yìí kọ́ wọn bá ń ṣe pariwo Ọlọ́run ọba ẹ jẹ́ á mọ̀ pé ààyè yìí àmọ́ Ọlọ́run dáadáa ẹ gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbaru. La kabira siwa. àfàgbà kan ó ń sọ̀rọ̀ lánàá mo gbádùn ọ̀rọ̀ rẹ̀ bàbá bò ló ti wí. àmọ́ bí tí ó fara ọ̀rọ̀ yẹn sí ó sì kì ó sì kì í. ẹ̀yin o bàbá àgbà tí wọ́n ń bẹ́ kalẹ̀ adúpẹ́ tá a mọ bàbá Alhamdulillah. bàbá mọ adúrú yín wọ̀nyí pé àgbàlagbà ní irú ó ti di èdè àbùkù kí ló wí sí ń jí ti. Jannati mahamidu wa alasana. máa farabalẹ̀ tẹ̀lé mi torí pé ọ̀rọ̀ mi ò ní pọ̀ sókè náà lọ́bi oge. Lillahi
قوم ilé tí wọ́n ti ń kọ́ni lọ́rọ̀ àti máa ṣe sọ ó yẹ sọ̀rọ̀ ọ̀pọ̀ mẹ́sẹ̀gì ni wà páàsì ń bẹ̀. مصطفون لنفسه. ó ti ṣe pé ọ̀rọ̀ ń bẹ́ nù mí tí mo fẹ́ sọ ilé ọ̀rọ̀ la ṣe wà yìí tá a ti ń gba ọ̀rọ̀ bí yẹn bá tiẹ̀ ti mọ dókítọ̀ pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ táwa tá a dókítọ̀ tá a pòfẹ́sọ̀ sọ ẹ̀ mọ̀ gbọ́dọ̀ dókítọ̀ láti gbà. lillahi qawmun mustafawna linafsihi. kì í ṣe gbogbo dókítọ̀ má lò pé irú dókítọ̀ yẹn là ń sọ o dókítọ̀ tó wà ní yàrá bàrámà ni mò ń sọ o. Masha Allah. dókítọ̀ tiẹ̀ tó sì ń yàrá bàrámà ìkékéwù nìkan ló máa ń pariwo ìmọ̀ ní sínú kéwù rẹ̀. Allah. kí làbá ni wàá wí lánàá ó ní sẹ́wù bàrámà Yes. ó nígbà tí ó bá sọ̀rọ̀ ó ní ìmọ̀ nìkan ni ìmọ̀ ní sẹ́wù bàrámà pàtàkì sẹ́wù bàrámà pàtàkì ìmọ̀ àti márífà mo wá lọ wọnú dókítọ̀ mo wá lọ wọnú díwánù tí ẹ kọ́ wa ẹ wọ́ mo wá wo ọ̀rọ̀ ọ̀gá mi barahama tó ní wà mú da sifati min sifati kasarimada. wà mú da sifati min sifati kasarimada. wà ká mi irfani wa ilmi wasadida. wà ká mi li irfani wa ilmi wasadida. mo kí àwọn olówó orí wa Mawlana Sheikh Tijani Sheikh Ibrahima. Radiyallahu ta'ala anhu. Amadu Tijani Abdulsalami. Shehu. Wa mudda sifati min sifati kasarimada. Èmi bá ti wá sọ́dọ̀ bàbá mi àgbà àléfà gbogbo wa bàbá gbogbo wa èmi wá táàbù oríire ni. Masha Allah. mo ti nínú ayé tèmi mo ti ẹ̀rẹ́gbẹ́ yín jókòó sí. Awikoko alhamdulilayi rabbil alamin. Wa mudda sifati min sifati kasarimada. A dọ́kítọ́rù ọ̀gá yín ṣe Ibrahima. Ìyá sọ́dí aláàánú. Nígbà tẹ́ ń ṣe wáàsí lọ́dọ̀ àfáà mi àgbà ṣé olóyin àjọ parí wáàsí tẹ́ ṣe ni. Masha Allah. Mo farabalẹ̀ wo wáàsí yẹn dáadáa inú mi sì dùn wẹ́ni Ọlọ́run bí ṣe ń sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ ni jẹ́ ni Ọlọ́run ọba gbogbo Ọlọ́run kó fún yín lẹ́ẹ̀kan náà. Wa mudda sifati min sifati kasarimada. Ọ̀gá gbogbo wa ẹni yẹn sì lẹ́ẹ̀kan náà kó lókè dáadáa. Ìyá sọ́dí aláàánú. Inú a máa bí àwọn kan inú ó sì bí wọn pa ni. Masha Allah. Má bá lọ jáwọ́. wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Bàbá dákọ̀ ìyẹn ṣe ànábì náà la dákọ̀. Ànábì ni o. Sallallahu alayhi Ìwọ tó mọ̀ pé ẹ̀mí rẹ ọkàn rẹ ayé rẹ ò takò Barahama bá ń dákọ̀ ìyẹn sì lẹ́ẹ̀kan náà. Ìyá sọ́dí aláàánú. Kí ló wí sí ń di tí. Isa sara khairul khaliki. Adọ́kítúrù. Siritu warahu. Ọ̀gá yín ṣe Ibrahima ó ní wọ Ọlọ́run wà mú dẹ̀ sífàtì. Wa mudda sifati. Orúkọ mi àti iṣẹ́ mi yóò káàkiri ayé. Wa mudda sifati. Orúkọ àwọn kan bá parẹ́ mọ́jọ orúkọ mi ó parẹ́. Wa mudda sifati. Orípa àwọn kan máa tán èmi Barahama mọ́jọ orípa mi ó tán. Wa mudda sifati min sifati kasarimada. Báwọn kan bá ti kú ò láyé iṣẹ́ tó ṣe náà ti kú ò láyé ẹ gbọ́ ṣe Ibrahima ni. Ìyá sọ́dí Ó ní aláàánú. iṣẹ́ mi Barahama mọ́jọ kú ò láyé. Wa mudda sifati min sifati kasarimada. Kí ni iṣẹ́ Barahama lè wọ́n kalẹ̀. Wa mudda sifati. Bàbá wa Halifa. Wa mudda sifati. Bàbá Alubarika. Wa mudda sifati. Bàbá Oro Kami. Wa mudda sifati. Bàbá àwọn àgbàlagbà. Wa mudda sifati. Bàbá àwọn ọ̀dọ́. Wa mudda sifati. Bàbá àwọn olóríire. Wa mudda sifati. Bàbá àwọn tí ń sin lọ́hùn. Wa mudda sifati. Bàbá àwọn tí ń rántí Ọlọ́hun. Wa mudda sifati. Bàbá àwọn tó fẹ́ mọ Ọlọ́hun. Wa mudda sifati. Bàbá àwọn tó fẹ́ sin lọ́hùn ni bàbá yìí. Wa mudda sifati. Mọ́jọ́. Ayakumullah. Bí bàbá kan wà gbádùn, a sọ pé kò gbádùn. a sọ fún o. Ó lè láyé kò ní ọ̀run. kò lọ́rùn wà. Níjọ́ àti mọ̀ yín. Kábàámọ̀ pa àṣẹ mọ̀ yín. Wa mudda sifati. Àdúrà ọ̀gá yín tó ṣe lánàá náà ló gbà lẹ́nu. Wa mudda sifati. Ó ní mí sífàtì kàṣẹ́rìmọ́dà. Min sifati kasarimada. Ó ní láíláí ni o. Allah. Mọ gbọ́ Barahama o. Sarimada. Bí wọn náà bá ṣe àdúrà mọ bó bá máa dúrà ṣe wá sọ́dọ̀ dọ́kítọ́rù. Ìlànà àwọn eléyìí ṣe dọ́kítọ́rù alalisan. Ọ̀gbọ́ Doctor Oria. after doctor tó wá di professor. Níjọ́ mo rí wọn pé professor ìyẹn sọ fún mi mo pè wọ́n dàrẹ́tì ni. Èyí ṣe tí wọ́n rí pé yẹn soríire. Tó yẹ kó wọ́n pòsì ẹ̀ o tẹ láìkì o tẹ lọ́ọ̀fù
o tún wò níjó oríire tiẹ̀ náà bá dé ayé ò ní wo bẹ́ẹ̀. wàmúdà sífàtì mi sífàtì kásẹ̀rì màdán. ẹ wá gbọ́dọ̀ yín ó ní wọ́kẹ́ mí. wákàmílì ìrìfàní. mufti diyari Ìlọrin. àdàmàláwá yàtàwó. Sheikh Suleiman. àdàmàláwá yàtàwó. wọ́n yanjú kíní kan ní ẹnujọ́ mélòó yìí torí pé ntí ń ṣẹlẹ̀ ń báwọn kan bí ò bá rún wọn nú àwa ń tiwa irun wa nú àwa ni wọn lẹ́nìkan sọ bákan sí Sheikh Ibrahim ó níwẹ̀ẹ́ ọlọ́run méjì ní bẹ ọ̀ràn tí yẹn ó ṣèèṣì ọ̀ràn tí yẹn ó mọ̀ọ́mọ̀ ó láwọn ọ̀ràn kan bẹ bó o bá ṣèèṣì ó tànràn kàfàrà ń bẹ fún ó láwọn kan bẹ bó o bá ṣèèṣì bó o bá mọ̀ọ́mọ̀ ni ìtanràn ni mufti wa sọ yẹn tó fi tànràn ó ní bí yẹn ó bá tiẹ̀ wá máa sọ bákan sí Sheikh Ibrahim àwa àjọ mọ̀ ọ̀lọ́rin mọ̀ tún máa yún ni yín túmọ̀ sí pọ̀ mọ̀ ọ̀lọ́rin tí yóò bá kí sí ọlọ́run lára Barahama ọmọ àlè ni. gbọ́dọ̀ àlè. wákàmílì ìrìfàní. mọ̀ túmọ̀ rẹ̀ àwa jẹ́ sọ ma pé ó ní túmọ̀ nu ó láàfà àti wá ń sọ bákan yìí ó ní nǹkan mẹ́ta ni òjò òun fèsì ẹ gbọ́ torí ọlọ́run ó lọ́la kọ̀ọ̀kan ni pé èèyàn mi ni mufti ní ẹlẹ́ẹ̀kejì ọmọ mọ́ríkàsì ni ẹlẹ́ẹ̀kẹta àfáàtú ni ó lámà àfáà yẹn ó kéwú ó lámà tó ṣẹlẹ̀ ni pé bí yẹn bá kéwú ńgbà míì kéwú yẹn á máa jẹ́ gàgà fún tí ò ní jó rí oríire dọ́kítọ̀ ẹ gbọ́ ọwọ́ mi wá bọ́ díẹ̀ mo wá rántí ọ̀rọ̀ Yusuf Nabahani tó ní o lè mọ kéwú lóòótọ́ àmọ́ bọ́lá wọn bá fi oríire pẹ̀lú ẹ̀ gàdá ilimu wù sítira ìmọ̀lẹ̀ tó tàn ní kéwù rẹ lọ́wọ́ máa rí tí ò ní jó orí mọ́lẹ̀ kéwù ló ti fẹ́ mọ́lẹ̀ gbé Barahama. yà sẹ́dẹ̀lá ni o. Barahama mani Barahama mani Barahama mani ó gbọ́ ni káyà tó kóyàn kó tó ní wàlímúlẹ̀ wà aynal yawma. ayinu Muhammadin. sarasiru fi aikali waruwayi. waruwayi walimula. ó ní ẹ̀sùnmọ́ yìí. walimula. Kò wàyínú làákì. wa aynal yawma. wàyínú yawma. ó ní gbogbo yín sign your face. oh Barahama. ayínú yawma. Doctor Barahama ní sign your face. ayínú yawma. ó ní tó o bá sùn jí. ayínú yawma. bó o bá ti jí má sùn. ayínú yawma. ó lé mi Barahama ojú mi lẹ́nu. ayinu Muhammadin. àṣẹni tí o bá ti fẹ́ Sheikh Ibrahim kò fi Ànábì wa Muhammad. ayinu Muhammadin. ẹni bí o bá yẹ yín onísàrà sí ruhu fi. ayikali waruwayi. ọ̀rọ̀ ò ní pọ̀. masha Allah. ọ̀rọ̀ pọ̀. èmi kémi àti ẹ kú oríire. alhamdulilah. bàbá wa gbà. bàbá wa gbà. báwo ṣe máa kí yín ni. masha Allah. àwọn kan ní a máa kún lẹ̀ wọ́n ti ní kíkítà tún kí yín báyìí wọ́n la fi ń sìn yín ni. a dọ́kítọ́rù mo mọ̀ dúpẹ́ tí mo mọ̀ yín fa. alhamdulilah. dókítà yìí ní gbogbo nǹkan ìgbéraga bàbá wa dókítà yìí Abdulgafari wọ́n ní nǹkan fáàrí bàbá wa dókítà Abdulgafari wọ́n ní kíkà máa ṣẹ̀ṣà ta ní mbàṣẹ tí ẹ bá ṣe pé fi ọlọ́run àti ọlọ́run tẹ́ ẹ mọ̀ kí ni òsín lé yín tẹ́ fi ń perú wa yìí pé káwá máa sọ̀rọ̀ láàyè yìí ẹ gbọ́dọ̀ mi dáadáa àgbáyé. gbogbo nǹkan ló wà hàn yín òyìnbó gbọ́dọ̀ bírú yín lọ́mọ kó tó máa wá pọ̀ ń bí mi ẹbí tẹ́ ẹ bá ti jáde wọn agbọ́dọ̀ máa bẹ́ lọ́n pé àfi kọ́lọ́ máa pa dúró yín fún wa yìí kọ́lọ́ ń jẹ́ mi yín ogun kọ́lọ́ ń jẹ́ ẹ máa bẹ́ kọ́lọ́ máa fi nǹkan ṣe yín ẹ̀wọ̀n táwọn ọmọ ilé kéwọ́n dára látẹ̀ẹ̀kan ilé kéwọ́n bẹ́ẹ̀ hàn yín kìí sàwọn ilé kéwọ́n tán ti pọ́n yàn lé kìí sàwọn ilé kéwọ́n tí wọ́n ti kúnlẹ̀ kìí sàwọn ilé kéwọ́n tí ṣòkòtò wọn ti balẹ̀ kìí sàwọn ilé kéwọ́n tí wọ́n ti kún òbí lé kìí sàwọn ilé kéwọ́n tí wọ́n ti mú tẹ̀sùbá dání kìí sàwọn ilé kéwọ́n tẹ́ pé irùngbọ̀n ní súnà tiwọn ìwà ní súnà tiwa. antalezi jaro ita aribaba nuha. fasabakita wọn sabukọli jawadi limijuwidi. ọ̀rọ̀ dọ́kítọ́r ẹ bá ń gbé títí bàbá mi létí ṣé kí n sọ̀rọ̀ kan yìí. masha Allah. wọn ni kẹ sọ. ṣé yọ̀ǹda ìyá tó ń ṣe fọ́tò yẹn kó ń bẹ̀ yẹn kó ń bẹ̀ ìyá yìí kó ń bẹ̀
ẹ jẹ́ n pass message kan yìí. Masha Allah. gbẹ̀yìn àwọn àgbàlagbà tí ń bẹ kalẹ̀ tẹ́ ẹ máa ń jókòó ti bàbá àlùbáríkà. Masha Allah. táwa náà bẹ lọ́n kárí bí wọn. ntí bàbá ṣe lánàá ló bí òní. mo kọ ọ̀rọ̀ wá àwọn ọjọ́ ti lọ ọdíjọ́ mi. àṣẹ ìmánu original tá a lè ní nínú ọlọ́run àṣẹ ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. malam sin jiti. Rawahu Bukhari. máa gbọ́ dáadáa o. Bùnú Abdullahi bùnú Ashim. kó n bẹ. Annahu ma nabiyyu sallallahu alayhi wa sallam. farabalẹ̀ márùn-ún mú ká kéwú ilé kéwú la wà á yín. Annahu. farabalẹ̀ jáàmù ilé kéwú máa gbọ́n tó ń ká má bọ̀. Annahu ma nabiyyu sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni ká bá ń sọ létí rẹ pé àwọn àfa wa à ń kúnlẹ̀ kí wọn a bá sọ wọn dọlọ́hún ọba a sọ wọn dọlọ́hún ó gbóǹtà ń ṣe fún wọn ní ìsìn má bọ̀. Wa huwa akhadha biyadi Umar radiyallahu mo bọ̀ anhu. nígbà tí mo dọ́dọ̀ bàbá mi àlífà Dawala ya wọ́n yìí bí tawo. àgbàlagbà ló kọ́ Masha Allah. kìí ṣe gbogbo àgbàlagbà lèmi ń sífìlà fún àmọ́ àgbàlagbà rẹ mo sífìlà Masha Allah. mo tún sí ní àyè. Masha Allah. bàbá kò sọ gbàgbé gbogbo ó ní àlùbáríkà. Ó ní àlùbáríkà. àṣẹ ń tà ń ṣe fún yín yóò ń bí àwọn kan nínú ewu kí ló dé. Annahu ma nabiyyi sallallahu alayhi wa sallam. èéṣe táwọn kúnlẹ̀ sáwọn àfa wa jọ lọ ni wọ́n yìí sọ lọ́hùn bàrámàgé sọ lọ́hùn ó sin lọ́hùn débi pé ọlọ́run ní sọ sìn mí gbogbo ayé ó máa tẹ̀lé ọ sọ sìn mí gbogbo ayé ó máa fi ọ. bàbá yìí gbogbo ayé ó sì máa rántí rẹ nígbà bàbá wa ń káwọ́lá gbogbo kùránì tẹ̀ ń ké ń káwọ́lá àjọ ń ké ni Masha Allah. gbogbo wútúbà tẹ̀ ń ké èmi náà yà ṣe àmì Masha Allah. bẹ́ẹ̀ ṣe tó yìí kò yẹ kẹ́ rí náà rí nǹkan kan mọ́ àmọ́ ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ ti gòkè nu ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí kí ló wí àbáṣe ń jí ti. Wa huwa akhadha biyadi Umar. àná umaru ń bẹ lọ́dọ̀ ànábì farabalẹ̀ ànábì wa gbọ́ ọwọ́ umaru mú kó ń bẹ́ẹ̀. radiyallahu anhu faqala Umar ya Rasulallahi. umaru Faqala Umar ya Rasulallahi. gbogbo ẹ̀yin ti Amẹ́ríkà mo kí yín Faqala Umar ẹ̀yin ti London mo kí yín Rasulallahi. ẹ̀yin ti Canada mo kí yín. Faqala àdúrà tí bàbá wo ṣe fún yín lẹ́nu èyí tó gbà tẹ́lẹ̀ ó tún gbà gbà sí. Umar ya Rasulallahi. sílẹ̀ ti ń sọ̀rọ̀ umaru wa ni mo pè wo òjíṣẹ́ Ọlọ́run. Anta ahabu ilayya min kulli shay'in. máa gbọ́ o umaru ni wọ anabi ìwọ ni mo láìkì ju gbogbo nǹkan lọ máa gbọ́ o Min kulli shay'in illa nafsi. bó o bá gbà fún yàn gbà fún bó o sì ní gbà má gbà mo sọ lánàá ní wáàsí a doctor professor méjèèjì la máa pè papọ̀ mo ní bí yàn bá ń fẹ́ràn yàn bí o bá fẹ́ràn láàyè márùn kò fẹ́ràn rẹ ẹni tí ń fẹ́ràn rẹ gbangba tí ń fẹ́ràn rẹ ní kọ̀rọ̀ tí ò fẹ́ràn rẹ gbangba kò fẹ́ràn rẹ ẹni tí ń fẹ́ràn rẹ níjọ́ tó ń fún ní nǹkan tó dijú àdánwò tí ò wà pẹ̀lú rẹ kò fẹ́ràn rẹ ẹni tí ń fẹ́ràn rẹ tí ò lè sọ lẹ́nu pé ah bàbá wa lébà mo mọ̀ lẹ́kì wọn tó ṣe pé ojú nìkan ni ti ń sọ ó ló wà lọ́kàn ó wà á lè sọ pé ah ọrùn kú wọ́ làpárò ó kú sí bàbá ibẹ̀ bá jókòó sí làwọn ó jókòó sí ó tí ì lọ́ọ̀fù ẹ̀ tó umaru wa sọ fún anabi pé wọ Muhammad mo lẹ́kì ẹ àmọ́ mo lẹ́kì ẹ̀mí mi jù ọ lọ ẹ bá yọ̀ ń bọ́ Muhammad. Faqala Umar ya Rasulallahi anta ahabu ilayya min kulli shay'in ila nafsi. illa nafsi. ìtàfẹ́ jẹ́ àrídọ́dọ̀ ṣéwù náà nù ó fẹ́ràn ṣéwù ju ẹ̀mí ẹ lọ ìgbà yẹn ló tó wà sọ́là ìwọ ló wá di àwòsọ́là bó o bá ti wà sọ́là o ò lè ṣe o ò lè di àwòsọ́là. Masha Allah. kí lànà bí wàá wí. Faqala Rasulullahi walladhi nafsi Muhammadu biyadihi. biyadihi. Ànábì ní dákẹ́ mo búra pẹ̀lú ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń jẹ́ Ọlọ́run má bọ̀.
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه. Ànábì ní wa Umaru gbogbo yín ẹ tí nígbàgbọ́ máa gbọ́ o àsọ̀rọ̀ tí wọlé sọ̀rọ̀ pé àṣeyádùn la ilaha illallah wa àṣeyádùn anna Muhammadu rasulullah la ilaha illallah àṣẹ Umaru ò tí gbọ́ lọ́ngbọ́ láti ijọ́ títí ń tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam. wa lóò ní bàbá àwọn ẹni Ọlọ́run ó wá ń sọ pé ó jáde Cairo àti kí tó wá ní ó gba professor àti kí tó wá ní ńgbà tó wà ní Saudi ìwọ ló ń gbé mọ̀tàtù àti kí tó wá ní ẹ bá ń bi wọ́n léèrè àfáàsẹ́wò Gàsálí Yusufu Nasaji làfáà rẹ̀ àwọn sọ ni Yusufu Nasaji ò mọ kéwù kankan bí sẹ́wò Gàsálí ṣe wá mọ kéwù tó ìwọ tó ń pariwo kéwù àní ọmọ kéwù sí dókítà yóò kéwù àní wọ́n lẹ̀ dálé kéwù lẹ̀ èwo lẹ́ ń ṣe yìí kí ni ṣé Ibrahim pariwo láyé ṣé Ibrahim wá ṣe kíní kàbí kókó yẹn kéwù torí pé ṣé Ibrahim ó mú ọ̀rọ̀ kan lára ànábì ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó lálùbáríkà nù yín tí ó láṣeyọrí lẹ́ni tó ma kéwù tán ó tún wá ń kọ́ yẹn. Masha Allah. ànábì wa ni wa Umaru ó ti gbọ́ lọ́ngbọ́ o. لا يؤمن أحدكم ànábì ni Umaru ó ti nígbàgbọ́ nù Ọlọ́run. حتى أكون أحب إليه من نفسه. àbí kó fẹ́ràn mi ju ara rẹ lọ. ṣé Ibrahim. حتى أكون mo ń bọ̀ ẹ gbọ́gà mi ni ó ní wa khairu jalisi man yuraddidu sikrahu. wa khairu jalisi. ó ní mo pẹ́ tí o bá ti rántí ànábì yìí níbà jókòó. wa khairu jalisi. àdọ́kítọ́rù. man yuraddidu sikrahu. ṣé wo lóyin ẹ gbọ́gà yín ni ó ní wa khairu jalisi. wa khairu jalisi. ẹlòmíì ṣé o ní o bá máa kírun bó o bá ti fẹ́ràn ànábì n ò ní bọ́ jókòó. wa khairu jalisi. o bá gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó o bá ti lẹ́kì ànábì ìníbọ̀ jókòó. wa khairu jalisi. man yuraddidu sikrahu. máa bọ̀ sí ní gt. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه. kí wàá ní Umaru wí. فقال عمر Umaru wá dá ànábì lóhùn. فإنه الآن والله أنت أحب إلي من نفسي. Umaru ní kò ní dọ̀là ó ní lẹ́nìí ìwà ànábì mo nífẹ̀ẹ́ rẹ ju ẹ̀mí mi lọ lẹ́nìí ìlẹ́kì ẹnì kankan àtẹ̀mí mi àtayé mi àtọ̀run mi àlùjànnà mi àtọ̀lọ́hun mi ìwọ ànábì wa Muhammad ni. sallallahu alaihi wasallam. فإنه الآن ànábì ní Umaru ní ìsìn báyìí والله أنت أحب إلي من نفسي. mo ti kó ń فقال bẹ́ẹ̀. رسول الله الآن ànábì wa dá Umaru lóhùn. يا عمر ànábì ní wa Umaru. صار إيمانك كاملا. látẹ̀ní tó ti fẹ́ràn mi jẹ̀mí ẹ lọ bọ́lá ń bá ń retí ìta ló nígbàgbọ́ nú Ọlọ́run nàbà wà ní ọ. Masha Allah. ọwọ́ ń tẹ̀lé ṣéwò tó ń gan ṣéwù lẹ́yìn oníṣéwù fẹ́ràn owó jù onímọ̀ọ́mọ̀jọ́ adíá lọ ṣéwò retí adíá rẹ̀ ìwọ́sá adíá kò sórí rẹ̀ ni. وهو كسب يد عمر. mo fẹ́ lọ jókòó ọ̀rọ̀ kan mo fẹ́ pass àbá kan sọ mẹ́sẹ̀gì kan yé ìyẹnjú ẹ̀gẹ̀ lọ jókòó. Masha Allah. wọ́n ní gbogbo ẹ̀yin èèyàn gbogbo èèyàn ẹ̀gbọ́n tí mo fẹ́ wí ẹgbọ́ o oníṣẹ́ Ibrahim ṣe yẹns àti Tìjàníyà tó kárí ilé tó kárí oko nì ó ní ẹ jẹ́ n fún yín lálàyé ẹjẹ fún yín lálàyé ẹ ntọ́jú orí bẹ́ẹ̀ ni pé ṣé o Adam Jalani. àfa gbogbo ayé ni àfa àgbà ni àbágbani olóríire àgbà ni olóríire àgbani ó ní bí o bá dárúkọ rẹ̀ ni tí o bá ròyìn ẹ̀ fún wa ni ó lè má débi tó dé ẹ gbọ́dọ̀ mọ́ lẹ́nu tiẹ̀ ó ní naam ó ní ẹ jẹ́ n wí fún yín ìyá yìí kò ní bàjẹ́ ó ní ẹ jẹ́ n ṣàlàyé fún yín ìsàlàyé ó ní ṣé wà Abu Gamawi Jalani. tí wọ́n bá jẹ́ Salafi sọ̀nba mi dé ó di mélòó Àkọ́kọ́. ṣé Òṣùgùlùlù ibà tí wọ́n jẹ́ Salafi kò di mélòó ṣé Dáwúdù tí wọ́n jẹ́ Salafi kò di mélòó òdì mẹ́ta nígbà tí ó wàá parí ẹ̀ ó lóhun tẹnu òun mú yìí náà tẹnu tiẹ̀ mú lọ́dọ̀ tiẹ̀ kó náà wàá jẹ́ Salafi ó lẹ́yìn Sufi mélòó lẹ̀ bá jẹ́ Allahu akbar. àbá yìí wọ́n sì wá pè ọ́ ní Lisanu Tijani
wọ́n sì wá láàbá àgbà ní ọ́ àṣẹ ń jó ti mọ Barahama sí Barahama tún yé òye wọ Allah náà ta'ala. bàbá àṣẹ Barahama ò yé òye tí Barahama bá wá yí ọ ni ó mọ̀ sọ pé ṣé wàá dámọ̀ já fún olódodo ni tó bá rí òdodo kèé fi pamọ́ lójú ó sọ pé bàbá tẹ̀ ń wò yẹn inna kutubun kabirun ó ní tó bá ń rí àgbàlagbì tó ju àgbàlagbà lọ Barahama ni Yes. Allah ta'ala. òdodo ni wọ́n sọ kìí ṣe pé nítorí ẹ̀ ní gbogbo ayé fi gbà fún Allah. un nítorí bá rí bẹ́ẹ̀ àti ṣé Wàhábù Gàmáwí àti ṣé Sùgùlùlù àti ṣé Dáwúdù àti wọ́n gan tẹnu rẹ mú tí gbogbo yín bá wá di Sàláfì kẹtùkùn Sàláfì ṣé Ibrahim ó kárí ayé yóò tún jù bẹ́ẹ̀ lọ subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. akí bàbá wa gbà. bàbá wa wí kókó. náà. ọlọ́run masa wọlé bíbí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. bí wọ́n bá sọ̀yàn ní orúkọ kan àkọ́kọ́ wò pé ní ṣé isimu náà ṣe ń tà á sára lára rẹ̀. àwa rí i pé ní isimu bàbá wa gbà wí kókó ó lápá púpọ̀ lára wọn. Maulana wa Maulaya Murabbi al-Azim àlékún kúkú ẹ̀mí àti àlàáfíà ara téèyàn fi ń jíṣẹ́ ọlọ́run ọba rìn jìnnà ọlọ́run máa sábà ní jogún fún bàbá àgbà wí kókó. àmín. wala la ilaha illallah. àmín. wala nabi lọ́dọ̀ ọlọ́run. àmín. àsọ̀bádé tọ́ba mi fi sin yín lẹ́nu táyé fi ń wá ń bùkátà pé ẹ̀yin náà la fẹ́ gbádùn pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ọba mi ò ní gbà kó lọ́dọ̀ yín. àmín. la hawla wala quwwata illa billahil aliyyil azim. masha Allah